Gbajúmọ̀ òṣèrékùnrin ni èèyàn Rotimi Salami ó mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí lórí ẹ̀sùn tí wọ́n fi ń kàn án lórí ikú gbajúgbajà òṣèrébìnrin ni tó jẹ́ pé àwọn méjèèjì ni wọ́n jọ súnmọ́ra wọn jù. Èèyàn Olúwẹ̀ Adémọ́lá Ẹniọ̀bánkẹ́ tí Rotimi Salami tó sì ti jẹ́ kó di mímọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi ń kàn án wípé bó bá di àsìkò àwọn tó ń fẹ̀sùn kàn òun káwọn náà kàn má ṣe irú nǹkan tí òun ṣe lórí ikú Olúwẹ̀ Adémọ́lá lásìkò yìí. Kì í ṣe ìròyìn mọ́ pé lágboolé tíátà gbogbo àwọn òṣèré tíátà pátápátá ni wọ́n mọ̀ wípé nígbà ayé Olúwẹ̀ Adémọ́lá òun àti Rotimi Salami ni wọ́n súnmọ́ra wọn jù. Kódà ó lè débi pé àwọn nǹkan kan ń gbé awuyewuye pé àwọn méjèèjì wọ́n ń fẹ́ ara wọn, bó tilẹ̀ jẹ́ pé Rotimi Salami ó sì kéré sí Olúwẹ̀ Adémọ́lá lọ́jọ́ orí, bẹ́ẹ̀ ló ti ní ìyàwó, ṣùgbọ́n síbẹ̀ ìròyìn yìí kò mà lọ sílẹ̀. Èèyàn pé wọ́n ń gbé ìròyìn kiri pé ìfẹ́ ìkọ̀kọ̀ ó wà láàrin àwọn méjèèjì, nítorí pé lọ́pọ̀ ìgbà náà àwọn méjèèjì náà ò ní yé má gbé fídíò ara wọn síbẹ̀ tí wọn yóò jọ máa ṣe àwàdà tí wọn yóò sì tún jọ máa dọ́wẹ̀kẹ̀. Ṣá o, lọ́jọ́ 27 oṣù kejìlá ọdún tó kọjá, the 27th of December 2025, ìnìrínwó tí àjànàkú sùn sórí òkè tí àjálù ńlá tó ṣẹlẹ̀ lágbo àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá nígbà tí Olúwẹ̀ Adémọ́lá tí ó kú lójijì lẹ́yìn tó ṣẹ̀ṣẹ̀ lé ní ẹni 50 ọdún láì fọmọ sílẹ̀ sáyé, tó sì jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ikú Olúwẹ̀ Adémọ́lá yìí ó máa mì ìlú tìtì, ó sì dùn àwọn èèyàn kọjá sísọ. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fi irú wọ́n ti fi èpè nǹkan ti sìnkú Olúwẹ̀ Adémọ́lá Ẹniọ̀bánkẹ́, ṣùgbọ́n tó jẹ́ wípé níṣe ni ẹnìkan ló fẹ̀sùn kan Rotimi Salami, ìyún ẹni tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Olúwẹ̀ Adémọ́lá, wípé ó ń fi ikú ẹ̀ ó fi ń pa owó kiri ni. Ǹjẹ́ kí ló dé tó fi fẹ̀sùn kan Rotimi Salami? Ó mà ní fíìmù tí Olúwẹ̀ Adémọ́lá tó ṣe gbẹ̀yìn tóun àti Rotimi Salami tí wọ́n jọ ń ṣe, èyí tí wọ́n pè ní Kílàńkó, òun ni àwọn méjèèjì òun ni wọ́n jọ pawọ́pọ̀ ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé Olúwẹ̀ Adémọ́lá kò dúró rí ìparí fíìmù náà àti àfihàn tí wọ́n fẹ́ ṣe tó ń pè ní film premiere. Ní báyìí Rotimi Salami nìkan inú ń dá ìpolówó fíìmù náà ṣe pé káwọn èèyàn wá wò ó, tó sì jẹ́ pé orúkọ Olúwẹ̀ Adémọ́lá ló fi ń ṣe ìpolongo pé káwọn èèyàn wá yẹ̀ sí, nítorí pé iṣẹ́ tó fi sílẹ̀ sí ayé lọ ni. Ọ̀rọ̀ yìí gan ní ọ̀dọ́mọkùnrin kan lórí ẹ̀rọ ayélujára Instagram tó ń jẹ́ Ọlábànkiri tó sì ń sọ fún Rotimi Salami tó ń fẹ̀sùn kàn pé ó kàn fi ikú Olúwẹ̀ Adémọ́lá ó fi ń pawó kiri lórí ọ̀rọ̀ fíìmù Kílàńkó tán jọ ṣe ni. Ṣùgbọ́n nígbà tó máa fèsì, Rotimi Salami ní bó bá di àsìkò Ọlábànkí tí èèyàn tó súnmọ́ tó nífẹ̀ẹ́ púpọ̀ tó kú, ó ní kó lọ gbé iṣẹ́ wọn tán ṣe kó gbé pamọ́ kó lọ tọ́jú ẹ̀ sínú kọ́ńbọ̀dù, ṣùgbọ́n ní tòun ó jẹ́ kó di mọ̀ pé òun ò lè fi iṣẹ́ tí Olúwẹ̀ Adémọ́lá tó ṣe òun ò lè gbé pamọ́ láyé àti láé.